أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. Mo fi kí gbogbo ọmọlẹ́yìn Ànábì Muhammad, gbogbo ẹni tí ń wá ìyọ́nú Ọlọ́run, gbogbo ẹni tá foríjìn Ọlọ́run ọba jẹ́ lógún, mo bẹ̀ Ọlọ́run fún gbogbo wa kó jọ̀ọ́ ìyọ́nú rẹ̀ tó ju gbogbo nǹkan lọ ni kó ṣe é fún wa, kó wá kárí àwa àtàwọn ọmọ wa àti gbogbo ń tá ní àti tó ní wa. Ẹni tó bá lójú tí fi ríran àbọ̀ lọ́kàn tí fi kíyèsí nǹkan, ó yẹ kó ti máa kíyèsí wípé òǹkà wa mùsùlùmí lágbàáyé, òǹkà àwọn akírun àtàlejò tí mọ́ṣáláṣí ń gbà ń fojoojúmọ́ pọ̀ sí. Mọ́ṣáláṣí ńlá lè wù káàkiri ayé sí, ó ń pọ̀ ju tàtẹ̀yìnwá lọ. Kí ló fà á tí ìrun táǹkì ò fi lápa, tí ò fẹ́ ní lápa lára wa, kò fẹ́ ní ìyípadà tí ń ṣe nínú ìgbésí ayé wa bá a ti pọ̀ táǹkì tó, bá a ti wọ mọ́ṣáláṣí dédé ìmánì tá a gbé wọbẹ̀ náà là ń gbé jáde. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àwọn aṣáájú wa tọ́rọ̀ bá lé lára ẹlòmíì, òun ní ṣáájú kírun tán, ó bá ti kírun tán nísìnyí gbogbo ó ti rọ̀ lára ẹ̀, torí ìrun yìí ó ṣiṣẹ́. Kò lápa lára tiwa àfi gbígbà pé yoga là ń lọ ṣe exercise. Ẹni tí ń lọ Mọ́kà nù wa, ẹ wà àlejò tí Mọ́kà ń gbà kì í gbarú ẹ̀ tẹ́lẹ̀. Èrò ń pọ̀ sí lọ́dọọdún ní Mínà ni. Àwọn bá a ti ń lọ náà là ń dé. Ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tán bá lọ bẹ́ẹ̀, wọ́n máa ronú kí wàdà kálukú ó yí padà. Wọ́n ní ẹ̀mọ́ ipò ti dà láàjì ni, ẹ̀mọ́ ipò ti dà láàjà ni. Àṣelágbájá náà tiẹ̀ lè yí padà. Àtìgbà tó ti lọ bí Ọlọ́run wò ni ìgbésí ayé rẹ̀ dọ̀tun. Àwa ń lọ bá a ti ń lọ náà là ń dé. Exercise lásán là ń lọ ṣe lọ́hùn. Ẹni tí ń lọ kọrin lọ́hùn, ẹni tí ń lọ jó ní Kaaba, ẹni tí ń lọ nítorí kó lè rí nǹkan kà pé mo ti dà láàjì, mo dà láàjà, mo kan yín Mọ́kà. Feel spirituality kankan mọ́. Gbogbo ẹ̀sìn wa ti wá dàbí ọbẹ̀ tí ò níyọ̀, ọbẹ̀ tí wọ́n fi lò sí, tó tẹ́lẹ̀nu tí kò fẹ́ ní meaning mọ́. Substance ti kúrò ńbẹ̀, form nìkan ló kù. Màání ti kúrò ńbẹ̀, àṣìkáàlù nìkan ló kù. Ọdọọdún Ramadan wọlé bá wa, èrò tí ń gba àwẹ̀ ń pọ̀ sí i. Kódà ẹni tí ì ṣe mùsùlùmí, àwọn náà ń lagídí ń pa àwọn ọba wa gbà, alẹ́ nílé ládàá wọn láwọn gbà. Àwa ń pọ̀ sí nídìí Ramadan. Àmọ́ iṣẹ́ tó yẹ kí àwẹ̀ ṣe lára wa kò rí ṣe lára wa. Nítòkù tá à ń benefit lára Ramadan ni pé àáfin lose weight. Nkẹ́ mo lose 4 kilo, mo lose 5 kilo nínú Ramadan ọdún yìí. Achievement wa nínú Ramadan nù. Ìwà tó bá lọ́wọ́ wa náà ló fi lẹ̀. Ṣé ń kíyèsí bí ti ń kíyèsí ni? Ilé kí wá ń pọ̀ sí. Èrò tí ń wọlé kí wọ́n ń pọ̀ sí. Ẹ lọ wo iye ọmọ tí ilé kí kọ̀ọ̀kan produce ní gbogbo àgbáyé pátá. Tójú rí ọba tó gbogbo àgbáyé, ó yẹ kó tó tilẹ̀ Yorùbá tó wà ní. Dédé ìwà pò kí ìta gbé wọlé kí náà la gbé jáde o, tí ọba tún lékún sí. Àwọn àfáwà náà tún láwọn ìwà pò kí tí wọ́n fi kọ́ wa. Ìwà jàgídíjàgan, ẹ má bá wa bú gbogbo ẹni tó bá bú wa, ẹ má bá wa ṣépè láwọn èèyàn. Èyí tí ọba ṣe bẹ́ẹ̀ kò ní lálùbáríkà, kò ní wà fáwù. Wọ́n wà rọ pàǹtí sí wa lórí, àwa dìpò kí gbà. Àdàláì ní tìjú, àdàláì náà ní ẹnìkan, àwa láyà sọlọ. Àrí bẹ́ẹ̀ gan ká tó wọlé ilé kí wọ́n tún sì sọ wá dìdàfudà. Ṣé ń kíyèsí? Tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí táwọn èèyàn bá kíw máa sọ wọ́n dọ̀tun ni. Kíw máa sọ wọ́n dá lálùbáríkà ni. Ẹ mọ̀ nínú wẹ̀ ẹ mọ̀ nínú ìtìjú ẹ mọ̀ nínú ẹ̀sìn ẹ̀. Kò wá fẹ́ sálùbáríkà, kò sọ́lọ̀ mọ́ nínú ilé kí wà. Wá sí wa ń pọ̀ sí. Ju tàtẹ̀yìn wá lọ. Lójú ayé Ànábì sallallahu alayhi wa sallam, kìí sí wá sí bí òde ìyàwó, kìí sí wá sí bí òde ìkómọ, kìí sí wá sí bí pé gbogbo kójọ Islam, kójọ ẹ̀sìn, kójọ ẹja ṣe fi wá sí lecture, Ramadan lecture, kìnnìkan lecture, monthly lecture wá pọ̀. Wọ́n náà wòye wá sí tó ti gbọ́ lẹ́ni nìkan lórí social media, lórí offline. Ẹni tí ń gbọ́ wá sí ń pọ̀ sí, ẹni tí ń ṣe wá sí ń pọ̀ sí. Kò wá sẹ́ni tí ń lò, àtẹni tó sọ
àtẹni tó gbọ́ kálukú bá ti parí ẹ̀ tán ẹnìkan kan fún nítumọ̀ kò yí kálukú padà. Ìgbò gangan láti gẹ́ẹ̀tì ẹ̀rọ̀ǹgì kí la pàdánù gẹ́gẹ́ kí la jùnà tí gbogbo kíní ìfidàrú máa lọ́wọ́ tọ́bẹ̀ wo òfin níyọ̀ mọ́ tí tinú ẹ̀yin fi ta fi wá tinú ẹ̀yin tì nínú ẹ̀yin wa. Kò sí kókó nínú ìjọsìn wa mọ́ kò lápá mọ́ lára wa. Òun ní pé tá a bá wá lọ tá a bá wá bọ̀ Ọlọ́run sọ̀rọ̀ kan nínú Al-Qur'an. Ó ní wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu-d-dina hunafa wa yuqimu s-salata wa yu'tu z-zakata wa dhalika dinul qayyima. Àṣẹ tí mo pa tí mo fi gbé lọ́mọ ènìyàn lọ́wọ́ pé lọ́ọ́ gbáyé ṣe ó ní pé liya'budullaha ó fẹ́ ká sìn wọn àmọ́ o kìí ṣe ká kàn mọ́ pẹ́ mọ́ṣáláṣí kìí ṣe ká mọ́ pọ̀ níbẹ̀ kò nítumọ̀ ká pọ̀ kò nítumọ̀ ká kọ́ mọ́ṣáláṣí kọ́ fáìn. Àwọn mọ́ṣáláṣí wa náà lálùbáríkà mọ́ tọ́ra níyàn tá a fi kọ́ wọn kìí ṣàníyàn tọ́lọ́hun àníyàn wípé aṣọ ẹ̀ káfà yóò wá kí ó kọ́ ọmọ kí ó tó wáyé kọ́ mọ́ níbi tí ó ti máa lo kéwú. Ayọ̀ ọ́fíìsì la fi mọ́ṣáláṣí sí fún un kìí ṣe ń pé nítorí èèyàn mélòó ló fẹ́ forí balẹ̀ fọlọ́hun ń bẹ̀. Àwọn mọ́ṣáláṣí kan tiẹ̀ yàtọ̀ sí night club orin ní pùà kó celebrity jọ kó àwọn olórin jọ ẹ̀ pé ṣé mọ́ṣáláṣí lélẹ́yìí àbí event center. Àwọn mọ́ṣáláṣí kan bẹ́ẹ̀ sọ ni wọ́n fi wọ́n ṣe. Àwọn mọ́ṣáláṣí kan bẹ́ẹ̀ mi náà gbọ́dọ̀ mọ́ ní mọ́ṣáláṣí ni wọ́n fi kọ́. Jẹ́sí sọ ayẹ kí mi ọmọ ní mọ́ṣáláṣí lágbájá ti ní tàmọ̀dó ti ní tàmọ̀dó mi náà gbọ́dọ̀ ní kìí ṣe pé nítorí mo fẹ́ kan sin mo fẹ́ kan máa fi sin lọ́hùn mo fẹ́ kí mi náà gbà ládàá àníyàn kọ́ mukhlisina lahu-d-din ibi tá a ti jábọ́ nù èmi náà gbọ́dọ̀ mọ́ ní ilé kíw èrò ilé kíw mi wá gbọ́dọ̀ pọ̀jù táwọn lámàáyín lọ ó sì gbọ́dọ̀ wá nú àkọọ́lẹ̀ pé mi mo kọ́kọ́ dá nǹkan báyìí lẹ̀ àmọ́ wá jà sí ta ló kọ́kọ́ dá nǹkan báyìí lẹ̀ ta ló kọ́kọ́ dá nǹkan báyìí lẹ̀ ìkìláàsù ti sọnù làlùbáríkà fi sọnù ìkìláàsù jáde nínú wa ní òjò lápamọ́ ó jáde nínú hajj wa ní òjò lápamọ́ ó jáde nínú Ramadanu tá à ń gbà ní òjò lápamọ́ la'allakum tattaquna yóò sí ń bẹ̀ mọ́ nítorí pé mukhlisina lahu-d-din Olúwa ní ẹ ṣẹ̀sìn fẹ́mi nìkan ẹ ṣe nítorí tèmi nìkan níta bá ti ń pè lẹ́sìn má jẹ́ kí nítorí rẹ̀ ó máa pé méjì ní mo ṣe nítorí Ọlọ́run àti wípé ń kúrò kó máa jẹ́ nítorí Ọlọ́run nítorí Ọlọ́run nítorí Ọlọ́run tí nítorí Ọlọ́run bá wà nù kí ó téèyàn lọ kí kí wọ́n mọ̀ lálùbáríkà ò yọ́ mọ̀ lápárí o. Ẹ dákun ẹ já máa rán gbogbo àbúrò wa ọmọ wa tá a fi sílé kí ká máa rán wọn létí pé nítorí Ọlọ́run ni kìí ṣe nítorí kí wọn náà lè dolókìkí wo ṣéwù lágbájá bó ṣe dolókìkí bí gbogbo ayé ṣe mọ̀ ọ́n ká gbogbo àti fẹ́ kí wọn náà dínú àníyàn ti kọ́kọ́ bàjẹ́ from day one kò lè lápárí kò lè fi kéwù yẹn ṣe nǹkan rẹ̀ yóò máa fi bàtà jẹ́ ni torí pé ń tẹ ní kọ́dà yẹn ló gbé sójú ni ọmọ wa sáré pé òun gbọdọ̀ dá kò sáré àti dọ̀rí Ọlọ́run kò sáré àti lo mímọ̀ yẹn fi wá yọnú Ọlọ́run mọ́. Wọ́n bá ti ń kọ́ wa nílé kí ó ní kíláàsì wọn àwọn àfáà ti ń sọ fún wa pé ẹ mú sókè ní ìdáadáa ò kẹ́gbẹ́ yín mọ́ fi yàn yín jẹ́ ń ta. Kéwù fáàrí kéwù ká máa lọ sí yànga pẹ̀lú àwọn kan tá a bá jáde tán wọ́n sì train mind wa. Wọ́n ti gba ìkíláàsù ní ara wa wọ́n bọ́ṣọ ẹ̀ pátápátá. Ọlọ́run ní wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu-d-dina hunafa. Àṣẹ tí mo pa ní pé ẹ̀sìn mi àmọ́ kì í kàn ṣe kẹ́ ẹ̀sìn mi lásán àti yìí tẹ́ ẹjọ́ sìn àti yìí tí kálukú ń dá sìn lóhun nìkan nínú ilé mo fẹ́ kẹ́ ẹ ṣe mukhlisina lahu-d-din ẹ ṣe é fèmí nìkan. Ẹni bá fẹ́ dálé kí ó lè dálẹ̀ nítorí tọlọ́hun mọ́ dálẹ̀ nítorí àti bá àfa kan kẹgbẹ́ ẹni bá fẹ́ dájọ́ ẹ̀sìn lẹ̀ dálẹ̀ nítorí tọlọ́hun ẹ má jẹ́ ó jẹ́ nítorí òkìkí ká má jẹ́ ó jẹ́ nítorí owó ká má jẹ́ ó jẹ́ nítorí ọlá kan tá a fẹ́ ṣe a fẹ́ sọlá bí ọba. Ẹni tó fẹ́ ṣe wáàsí má ṣe nítorí pé kó o lè di ìlú mọ̀ọ́ká kó o lè dolókìkí ń bẹ̀. Kí là fún wáàsí bá débi kọ́ mọ́ sọ pé ọkọ mi gbogbo ayé ní dákọ mi gbogbo ọkọ mi ta lẹ́nu ṣé wáàsí náà nà tí nítorí ní tàǹtí torí ẹ̀ ṣe ẹ̀sìn ni. Ma umiru illa liya'budullah ní tí ò jẹ́ kí dodo ṣe wọ́ lápárí mọ́ nìyí ní tí ń ṣàlàyé yìí ó ìkìláàsù lọ sọnù ń bẹ̀. ní tá a sì tanra wa lélẹ́rí jù ní pé kárùpá ní ìkìláàsù kò sẹ́ni tẹ́bi tí ó lóhùn ní ìkìláàsù yóò ní wàláhì òun wá sincerity lòun fi ń ṣiṣẹ́.
níjọ́ tó o bá ti fura ipò ní ìkìláàsù níjọ́ òun gangan ló ní ìkìláàsù mọ́. Gbogbo àwọn ẹni rí pátápátá wọ́n máa dáùtù ìkìláàsù ara wọn ni. Gbogbo àwọn ẹni rí pátápátá kò sí tí wọ́n wà confident lérí ọ̀rọ̀ ìkìláàsù. Yóò mọ̀ tún rẹ̀ ṣẹ́ẹ̀kì ni ṣé nítorí Ọlọ́run mo fi ṣe é ṣá, ṣé owó tí mo ná yìí ṣé nítorí Ọlọ́run mo fi ná, kí làníyàn mi. Àníyàn yára yí padà níbi gbogbo iṣẹ́, máa check it time to time. Mo gbọ́ nínú ìtàn pé bàbá wa Sheikh Usman ọmọ Fodio gbogbo ìgbà tí ó bá ṣe wáàsí yóò tún wá tún rẹ̀ rán létí àníyàn kó tó bẹ̀rẹ̀. Nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ ta ni ó rèrò tínú rẹ̀ onídùn pé sẹ́mi náà wọ́n á pélé lérí báyìí. Mo rí ìka pé Ibn Taymiyyah ń lọ wáàsí níjọ́ kan ń lọ ọkọ ọmọ lẹ́kọ̀ọ́ lèrò bá pọ̀ ló bá padà sílé ó lóun ọkọ wọn mọ́. Kí ló dé òun bínú ni. Ó ní nígbà tí mo rí tẹ́ ẹ pọ̀ Ṣètánì gbé sí mi lọ́kàn pé àìmí náà wọ́n á pọ̀ lé lérí báyìí. Lòun bá tún rántí pé níwọ̀ tó ti ń dunnú pé wọ́n pọ̀ lé ẹ lérí yìí ò ní ládàmọ̀ kí ló fẹ́ waste energy sí padà sílé. Àwọn tó ń check mind ara wọn time to time ni. Ibn Qayyim ló yà àwọn lẹ́nu kẹ́nìkan sọ pé lágbájá àníyàn rẹ̀ ọ̀dá. Ó ní èmi tí mo làníyàn gan mọ́ dáùtù àníyàn ara mi ń gbà mí bó ní àníyàn aláníyàn ṣe wá dá mi lójú pé lágbájá àníyàn rẹ̀ ọ̀dá, àníyàn ara mi gan dá mi lójú. Kí gbogbo wọ́n check ara wa o, kí làníyàn tó fi ń kírun, kí làníyàn tó fi lọ Mọ́kà, tó bá necessary kó tún mí lọ pẹ̀lú àníyàn tó gbádùn kó tó lọ bọ́lọ́hun, bóyá o nídìí àti tún mí lọ, bóyá o nídìí àti tún múra ṣe, bí o wá nídìí àti tún sàárà rẹ bẹ̀rẹ̀ pẹ̀lú àníyàn ọ̀tún tó yàtọ̀ sí àníyàn kárí mi, àníyàn àríṣe àríkà bàbá àregún, àníyàn tó fi ń báṣẹ́ rí bọ̀nù ó ní bá pàdé wájú Ọlọ́run. Ọlọ́run ní mukhlisina lahu dina hunafa, mo fẹ́ kẹ́ ẹ ṣe é fẹ́mi nìkan kọ́ mọ́ kanga kọ́ mọ́ dọ̀tí. Àníyàn méjì ò gbọdọ̀ pàdé lírí iṣẹ́ rẹ̀ kan o. Ta ló kọ́kọ́ dálé kéwúlẹ̀, ta ló kọ́kọ́ kọ tírà, ta ló kọ́kọ́ gbogbo wọ́nranwọ̀nran tí kálukú ń bá káàkiri. Àwọn sí aláìláníyàn ní mọ́ ronú bẹ́ẹ̀. Ọlọ́run fọ̀ wá mọ́ kó dákun kó ṣàánú wa kó fọ̀ àwùjọ wa mọ́. ń tọ́gba àlùbáríkà kúrò nínú kéwú wa, tọ́gba àlùbáríkà kúrò nínú ẹ̀sìn wa tí ò fi lápamọ́ rè. Ọlọ́run ní wa yuqimu ssalata, mo fẹ́ kẹ́ kírun kẹ́ sinmi, wa yutu zakata kó lówó náwó ẹyọ zaka, wa dhalika dinul qayyima. Ẹ̀sìn gidi gangan nìyẹn, ẹ̀sìn tí ó ní effect bó jẹ́ díẹ̀ rẹ̀ lẹ́sẹ̀ bó jẹ́ zikiri díẹ̀ yóò ní túmọ̀ nínú ìgbésí ayé rẹ̀, ọmọ ìpín yí ọ padà sọ́tún yí ọ padà sí dáadáa. Ànábì ní thalathun man kunna fihi wajada bihinna halawatal iman. Nǹkan mẹ́ta kan bẹ ẹni bá ní lára ìmánì yóò máa rí àdídùn ìmánì rí ó ní taste. Torí ń bẹnu èèyàn tó tiẹ̀ confess fún mi pé múra tóun lọ yìí hajj tóun lọ yìí kò ṣeé sọ síta ní òun ò feel ẹni àkọ́kọ́ tí ó lọ rí òun ò feel ẹni difference kankan àbí spirituality kankan àbí gbogbo exercise táwọn ṣe ń bẹ òun ò mọ̀ túmẹ̀. Àwọn ìjọsìn wọ̀ fẹ́ nítumọ̀ mọ́. Ìrun tá ń kí kò fẹ́ yàtọ̀ sí yoga, ààwẹ̀ tá ń gbà kò fẹ́ yàtọ̀ sí bí ẹni tí ń kàn ṣe exercise kan láti lose weight, ẹni tí ń diet. Ànábì ní sọ bá fẹ́ rá dídùn ìmánì mẹ́ta dọwọ́ rẹ̀, an yakuna Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma, kí fi Ọlọ́run àtànábì kó jọba lọ́kàn rẹ̀ ju gbogbo nǹkan lọ. Ọlọ́run nìkan, Ọlọ́run nìkan, Ọlọ́run nìkan, Ọlọ́run nìkan, Ọlọ́run nìkan. Gbóbi sẹ́gbẹ́ kan, gbẹ́bí sẹ́gbẹ́ kan, gbọ́rẹ̀ sẹ́gbẹ́ kan, kódà gbá àfáà rẹ̀ sẹ́gbẹ́ kan. Torí àfáà lè lómi fi kọ́ lọ́lọ́run. Kò sí wà pòkì, kò sí kúfùrù tí ó lè ṣe nítorí àfáà rẹ̀. Yóò ṣàní fún gbogbo tẹ́sìn ní kí yẹn mọ̀ ṣe, yóò ṣe, yóò búyàn, yóò túyàn láṣìírí tó fẹ́ rí ọ̀nà àfáà rẹ̀. An yakuna Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma. Nítorí bàbá rẹ̀ ní fi ń lálì bàbá ní fi ń bàtà àwọn nǹkan jẹ́. Ó dìgbà tá a bá rí bẹ́ẹ̀ tí fi Ọlọ́run àtànábì jọba lọ́kàn wa ju oyè tá a fẹ́ jẹ lọ, ju òkìkí wa lọ, ju orúkọ wa, ju reputation wa lọ. Pé reputation Ọlọ́run, reputation ẹ̀sìn Ọlọ́run ni mò ń wò. Wa an yuhibbal mar'a la yuhibbuhu illa lillah. Wọ́n lá Nabi sallallahu alayhi wa sallam ní kí o máa wá nífẹ̀ẹ́ ọmọ làkejì. Kọ́mọ̀ sí reason kan tó fi nífẹ̀ẹ́ rẹ̀ ju nítorí tọ́lọ́run lọ. Yàtọ̀ ti nífẹ̀ẹ́ Ọlọ́run àtànábì o. Ọmọ wa nífẹ̀ẹ́ dúdú tó bá associate mọ́ Ọlọ́run. Tó bá báyàn mọ́sálásí Ọlọ́run, pé ṣé lé Ọlọ́run lọ ọmọ wa ń dúdú, ó máa ti torí Ọlọ́run tó nífẹ̀ẹ́ ni tí ń wá lé Ọlọ́run. Ó máa ti torí Ọlọ́run nífẹ̀ẹ́ ni tí ń sin Ọlọ́run.
ńjọ́ tí kórìíra àwọn tó ń sin lọ́run bá ti wà lọ́kàn rẹ̀ dáùtù fẹ́ tó ní sọ́lọ́run tí ó wulẹ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ṣá ìyẹn ṣe máa ń nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ tí ò ní nífẹ̀ẹ́ àwọn àna tó bá ti nífẹ̀ẹ́ ọlọ́run ìfẹ́ gbogbo tó associate mọ́ ọlọ́run pátá ni ó máa wà lọ́kàn rẹ̀ ó nífẹ̀ẹ́ ilé ọlọ́run ó nífẹ̀ẹ́ àwọn ẹni ọlọ́run ó nífẹ̀ẹ́ àwọn ẹ̀dá ọlọ́run ó nífẹ̀ẹ́ gbogbo tó bá relate mọ́ ọlọ́run tó fi máa wà nábì ọlọ́run. an yuhibba al-mar'a la yuhibbuhu illa lillah wa an yakraha an ya'uda fil kufr ba'da idh anqadhahu Allahu min. kí kórìíra àti padà sí di ìṣẹ̀sí kó wá lọ́kàn rẹ̀ kí ọlọ́run má jẹ́ má dá mi padà sẹ́yìn ọlọ́run kí kórìíra àtẹ̀yìnwá ìkórìíra ẹ̀ṣẹ̀ kó wà lọ́kàn rẹ̀ kódà bọ́ bá ń fara gbá mọ́ nífẹ̀ẹ́ kórìíra gbogbo ẹni tó bá ń bá ń bẹ̀ bó fẹ́ bóyá pé wọ́n gan ọ̀bọ̀ ń bẹ̀ kó wá kórìíra gbogbo mọ́yàn ọ̀rẹ́ nídìí ẹ̀ṣẹ̀. Ànábì ní ti ń jẹ́ pé àdídùn yìí máa ń bẹ lára èèyàn ni o kama yakrahu an yuqdhafa fin nar bí yẹn ti kórìíra kọlọ́run ojú sínú náà ọlọ́run má ṣe yọ́nú sí wa ọlọ́run má ṣe kẹwàá ọlọ́run má ṣe gẹ̀wá wá tún wá ṣe gbogbo tí ń sọ látàárọ̀ yọ bá mi wí ju gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ yìí lọ ọlọ́run tún wá ṣe kọ́ fọ̀ wá mọ́ o já bá yọ́nú rẹ̀ pàdé já bá àánú rẹ̀ pàdé kó foríjì wá wala subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.